ẹ̀yin ọmọ ìyá mi ẹ tún kú déédéé wòyí o. Mo kí yín pé ẹ̀yin ọmọ Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní àṣeyọrí rere níbikíbi tẹ́ bá wà. Wọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ ọkọ ni ó jẹ́ ìṣòro fún ẹ, òkè ìṣòro rẹ Ọlọ́run sọ di pẹ̀tẹ́lẹ̀. Wọ́n tó jẹ́ ọ̀rọ̀ ìyàwó ní òkè ìṣòro fún ẹ, òkè ìṣòro rẹ Ọlọ́run sọ di pẹ̀tẹ́lẹ̀. Wọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ àìníṣẹ́ lọ́wọ́ òkè ìṣòro rẹ Ọlọ́run sọ di pẹ̀tẹ́lẹ̀. Wọ́n tó jẹ́ pé àìtí ìríwé ìgbélú gbà ni gbogbo ayé, gbogbo àwọn tó mú wọ̀ náà wọ lóyìnbó ni wọ́n ti gba ìwé ìgbélú wọ́ gangan tó wá mú ọwọ́ bẹ̀ ò rí ìwé ìgbélú gbà. Pẹ̀lú ògo Ọlọ́run láti àsìkò yìí lọ Ọlọ́run ó ṣínà ayọ̀ fún ẹ. Ìwé tí wọn náà ó fi gbélú wàá rí gbà pẹ̀lú ògo Ọlọ́run. Báwọn èèyàn ṣe nígbàgbọ́ wípé ayé Trump ó máa jẹ́ ìṣòro fún àwọn ọmọ Áfíríkà kan olóní ọmọ Yorùbá, pẹ̀lú ògo Ọlọ́run kò ní rí bẹ́ẹ̀, kò ní rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa wò, ẹ rí pé kò ní rí bẹ́ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin èèyàn. Ọ̀rọ̀ tí ẹ jẹ́ n kọ́kọ́ mẹ́nu bà ọ̀rọ̀ eléyìí, ọ̀rọ̀ bàbá 130 years tí mo gbé wá tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́. Inú mi dùn pẹ̀lú reaction àwọn èèyàn lágbára lórí ọ̀rọ̀ bàbá. Mi ò wá rí negative thought ẹyọ kan lórí ọ̀rọ̀ wọn. Àfàwọn tí wọ́n tún jẹ́rìí pé àwọn mọ̀ wọ́n. Àwọn tí wọ́n tún jẹ́rìí pé nǹkan tó ń sọ báyìí bẹ́ẹ̀ ni. Ṣé rí, mo wá fẹ́ tún wá ọ̀nà ní kíákíá kí n padà lọ interview bàbá. Ṣé ẹ rántí pé wọ́n ní àwọn máa mú mi dé ibi tí ọkọ̀ Noah wà. Èyí tí bàbá ti sọ tó dẹ́rù bà mí ni pé tí n bá mú yín débẹ̀, tí ò bá rí bẹ́ẹ̀ ẹ pa mí. Ní ọwà bàbá tọkọ̀ tí ò kú ní 130 years tàní àpá wọn. Ọlọ́run nìkan lọ́wọ́ tó lè pààyàn. Ẹ̀yin tí wọ́n pa tí wọ́n pa tì. Ẹ mọ iye ọdún tí wọ́n ti ń pa yín tẹ́ ẹ̀ kú. Bàbá ẹ̀mí yín ó gùn, ẹ pẹ́ láyé. Gbogbo àwọn tínú wọn wá dùn sí yín, tí wọ́n give comment dáadáa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin náà ìbànújẹ́ ó kéré tóbi yóò kú nínú ọ̀rọ̀ yín. Ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń pè mí tó ń bá mi sọ̀rọ̀ kí n fáwọn nọ́mbà wọn, mi ì lè fún yín ní nọ́mbà bàbá. Torí ká tó ṣe fídíò yẹn mo ti bá bàbá sọ̀rọ̀ pé bàbá máa fáwọn èèyàn ní fídíò yín ó yà pé ẹ̀yin tẹ́ jágbàlagbà báyìí wọ́n á fẹ́ bá ẹ sọ̀rọ̀, wọ́n á fẹ́ àwọn tí ó ṣe dáadáa fún yín, àwọn tí ó ṣe kíní kan wà nínú ebi ò pa mí o. Nítorí ọba mi ń di ẹ̀ tí mò ń ṣe ní àpò kíní tí wọ́n ń ṣe yẹn, àwọn ọmọ mi ò gbọ́dọ̀ bá mi ń di ẹ̀. Mo ní brigadier lọ́mọ, mo ní lọ́yà lọ́mọ, mo ní engineer lọ́mọ. Bàbá àwọn náà fi ro tí ń tọrọ o. Ọlọ́run jẹ́ ká gbà tiwa náà dálẹ̀ o. Ká wá lálẹ́ ká mọ́ lálẹ́. Bàbá ti sọ fún mi pé àwọn ò lè fún yàn nọ́mbà tó ló wọ́n mọ̀ dá wọn láàmú ni. Torí ìdí èyí gbogbo ẹni tí ẹ̀ ń pè mí pé kí n fún yín nọ́mbà wọn ẹ má bínú torí Ọlọ́run. Irú bàbá yẹn ò gbọdọ̀ sọ pé kí n má fún yẹn nọ́mbà àwọn kí wọ́n á lọ fún. Àwọn èèyàn kan wà tí mo promise pé by the time tí bá padà lọ sọ́dọ̀ wọn màá sọ̀rọ̀ wọn fún wọn. Ó tó èèyàn mẹ́ta bẹ́ẹ̀ tí mo promise. Mo dẹ̀ máa sọ pẹ̀lú ògo Ọlọ́run. Kódà mo máa pè wọ́n ní mọ̀lẹ́bí mi fún bàbá. Tó bá jẹ́ pé bàbá ní àwọn ní nǹkan tán lè ṣe wọ́n á bá mi ṣe. Náà bá dẹ̀ ní tó wọn kì í ṣe babaláwo. Bàbá kì í ṣe babaláwo. Bàbá wọn ni babaláwo, àwọn kì í ṣe babaláwo. Kí àwọn náà lè bá ṣe babaláwo ni bàbá wọn ò fi jẹ́ kí wọ́n ó kàwé. Ó fi jẹ́ pé wọ́n ní ìwé táwọn kà ìwé káwọn lè rí nǹkan kọ́lẹ̀, ìwé táwọn ó fi rí nǹkan kọ́lẹ̀ lásán làwọn kà. So tí bàbá bá wa kàwé tí gbogbo àwọn ọmọ tí wọ́n jáde lára wọn wá sórí rẹ̀ bẹ́ẹ̀ yẹn.
ẹni pé kò easy ó túmọ̀ sí pé wọ́n ṣe dáadáa lẹ́yìn náà bá ṣe dáadáa ọjọ́ yín á dalẹ̀ àwọn ọmọ yín ó lè gbádùn yín pẹ̀lú ògo Ọlọ́run. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá fẹ́ kí n bá yín béèrè question lọ́wọ́ bàbá question tó fẹ́ kí n béèrè gangan máa send ẹ̀ sí mi lórí fídíò yìí. Bàbá o àsìkò tí o tẹ́ bá lọ́dọ̀ bàbá ẹ bá ń béèrè question báyìí. So èmi náà fi tèmi kún èmi náà tẹ̀tí láwọn ọ̀pọ̀lọpọ̀ question tí mo fẹ́ béèrè. Mo dẹ̀ fẹ́ kí wọ́n mú mi dé ibi ọkọ̀ ọ̀nù àyẹn káyé tí ẹ mọ̀ nítòótọ́ pé yes. Bàbá Láńrewájú ní pé bọ́ bá ń gbọ́ ìfẹ́ òye àwa láyè ń jọ́ sí tó o bá ń gbọ́ ìfẹ́ òdáyé ibi tí olúwa mi gbé dáyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ omi ni bí bàbá Láńrewájú ṣe sọnù. So bí bàbá wa sọ pé ọkọ̀ ọ̀nù àjọ náà wà ń bẹ̀ tó yẹ ká jiyàn ni nígbà tí Láńrewájú sọ pé ibi tí olúwa mi gbé dáyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ omi ni. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ní sùúrù nítorí o bá fẹ́ kí n béèrè lọ wọn dákun kọ sí mẹ́sẹ̀gì o lè ṣe sí voice message o lè kọ sí mẹ́sẹ̀gì kó send ẹ̀ sí mi ìyẹn bẹ́ẹ̀ yẹn. Lórí ọ̀rọ̀ àwọn bàbá wa Aláàfin kìí ṣe bàbá wa Aláàfin tó wàjà kan ẹnìkan ni mo sọ gbogbo àwọn bàbá wa tí wọ́n ti jẹ Aláàfin sẹ́yìn tí ọmọ olórí burúkú àfáà wèrè kan ló ń fẹ́ tánìṣì méjì wọn. Ọlọ́run fojú àfáà yẹn gbolẹ̀. Ẹ̀yin èèyàn mo ṣe gbẹrẹgẹdẹ ìwádìí mo ṣe ìwádìí gan o torí tẹ́ bá rántí mo sọ wípé tó bá jẹ́ pé nǹkan tí bàbá àfáà yẹn sọ tó bá jẹ́ pé lóòótọ́ ni mi ì ní gbèsè yín ìṣẹ̀ṣe mọ́ ìṣẹ̀ṣe nìkan kọ́ ni mò ń gbèsè yín mò ń gbèsè yín àwọn tó ń ṣe dáadáa nínú ìṣẹ̀ṣe mò ń gbèsè yín àwọn tó ń ṣe dáadáa nínú kìrìsìtẹ́nì mò ń gbèsè yín àwọn tó ń ṣe dáadáa nínú ẹ̀sìn mùsùlùmí. Ṣùgbọ́n mo á sọ kátígọ́ríkálì pé tó bá jẹ́ pé nǹkan tó sọ nípa àwọn bàbá wa Láàfin yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí màá fẹ́ lè sá kúrò nílẹ̀ Yorùbá. Àṣé ara àwọn olórí burúkú tí wọ́n fẹ́ gbé n tó wà lọ́pọlọ wa kúrò kí wọ́n gbé nǹkan míì sí ni. Bàbá Aláàfin Ọ̀yọ́ kì í ṣọba Ọ̀yọ́ ọba ilẹ̀ Yorùbá ni. Bàbá wa Olúbàdàn kì í ṣọba Ìbàdàn ọba ilẹ̀ Yorùbá ni. Bàbá mi Ọọ̀ni of Ifẹ̀ wọn kì í ṣọba Ifẹ̀ ọba ilẹ̀ Yorùbá ni wọ́n. Gbogbo ohun tí jẹ́ ọba láyé ọba ilẹ̀ Yorùbá ni. Bàbá ilẹ̀ Yorùbá ni wọ́n. Gbogbo ohun tí bá ti jẹ́ ọba bàbá ilẹ̀ Yorùbá ni wọ́n. So ẹ má yẹn fà ronú pé bóyá ọmọ Ọ̀yọ́ nìkan ọ̀rọ̀ yẹn máa dùn. Ṣùgbọ́n a padà lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà ká tó bá dé ewé ni. Ìbáwí adìẹ gbogbo yín náà lẹ́ fojú kan. Mo wádìí o. Àṣé ṣé ẹ mọ̀ pé àwọn mùsùlùmí elétíkété yẹn àwọn fámìlì Ràṣídì elétíkété yẹn ṣé ẹ pé wọ́n ti ń hun kínní yẹn jọ ti pẹ́ gan. Ó dàbí àwọn Fúlàní náà ni gbogbo ohun táwọn Fúlàní ń ṣe lénìí látàárọ̀ ọjọ́ ìgbà ló ti wà ní máìndì wọn wọ́n kàn ń ṣẹ̀ṣẹ̀ accomplish ẹ̀ ni. So gbogbo ohun tí ẹ rí pátápátá tí àwọn mùsùlùmí alákatakítí ń ṣe yẹn ó ti wà nílẹ̀ ti pẹ́ wọ́n sì fẹ́ máa execute ẹ̀ díẹ̀ ni. So ara ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún wa tá a fi ní ìkórìíra sí àwọn bàbá tiwa àti ẹ̀sìn àti àṣà àti ìṣe wọn òun àwọn lè rí yẹn torí wọ́n ti rí pé the only thing táwọn lè ṣe fún wa náà ni pé káwọn kùn wá ní dúdú ká mọ ríra wa ní dúdú nígbà táwọn míì ní funfun
ṣùgbọ́n afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúrọ̀ ẹ̀dìẹ wàláhì àti rí fúrọ̀ ẹ̀dìẹ níbi tí mo ṣe ìtọpinpin dé àwọn ọmọ ọba tí wọ́n pè mí pé àwọn witness bí wọ́n ṣe sin bàbá àwọn làwọn dẹ̀ wẹ bàbá àwọn wọ́n tó méje ṣùgbọ́n nítorí pé mo mọ̀ pé fídíò yìí mi kò lè occupy èèyàn méje yẹn tí mo gbọ́ tẹnìkan ní gbọ́ tẹnìkejì gbọ́ tẹnìkan tá gbọ́ tẹnìkan ní ẹ̀kẹ́ karùn-ún ẹnìkan fa ẹnìkeje ó máa ti gàgùn jù màá kàn fi tẹyọ ẹnìkan ọmọ bàbá wa ọba Elémùrè tí n bá sọ pé ọba Elémùrè ọba Yorùbá Elémùrè onímọ̀kàn fẹ́ yá ọ̀rọ̀ tiẹ̀ lò ọ̀rọ̀ tiẹ̀ ní ògùn nínú gbogbo àwọn tó bá mi sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ọba ni wọ́n jẹ́ kí ó yé mi pé àwọn witness ikú bàbá àwọn bá ṣe sìn àwọn làwọn dẹ̀ wẹ bàbá àwọn kí wọ́n tó dé wọn láṣọ àmọ́ ní bóyá wọ́n ti gé ọwọ́ wọ́n ti gé orí bẹ́yìn mùsùlùmí alákatakítí ṣe máa ń jẹ́ kó yé wa. Gone are the days tẹ́ ẹ̀ máa kọ́ wa sáwọn bàbá wa táwa náà máa ṣe bíi gọ̀lúgọ̀ mọ́ bínú ó jàre àbúrò mi wọ́kọ́ ni mò ń bá wí o tá a máa ṣe bí ẹni tó gọ̀ tá a máa gbọ́ tẹ̀lé gọ́gọ́gọ́gọ́ ibi tá a bá dé yìí a tẹ̀lé yín mọ́ ẹ sì tẹ́gbẹ̀yìn ní etí ẹ̀ tí ń tẹ́ ẹ wà á tí ì tẹ́ o ẹ tẹ́gbẹ̀yìn ni ẹ tẹ́di tí wọn ò ní fẹ́ rí yín mọ́ so mo fẹ́ kẹ́ bá mi listen ẹ gbọ́ nǹkan tí ọmọ bàbá wa Elémùrè sọ. Okay. Your color. Okay. And what you are doing. Okay, sir. So your voice is being here. Ọmọ Elémùrè àwùjọ rà ní nílùú Èkìtì. Ṣé rí oṣù tó kọjá yẹn. Nínú oṣù tó kọjá yẹn. La ṣe ìsìnkú kábíyèsí Elémùrè ọba Ìmọ̀rè Èkìtì. Okay. Ọmọ Ìdẹ̀ ni mí. Elémùrè jẹ́ ìkan lára àwọn ọba aládé mẹ́rìndínlógún ilẹ̀ Yorùbá. Ẹ lè ṣèwádìí. Bẹ́ẹ̀ni. Àpàyàn sìnkú bàbá wa o. Àbí? Àbẹ̀bí witness ọ̀pọ̀lọpọ̀ ibi tí kábíyèsí ti wàjà. Bọ́lá mi ẹ má jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ dààmú jìnnà sá ẹ má jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ dààmú jìnnà mo padà realize wípé àwọn mùsùlùmí wa tí wọ́n fẹ́ ṣì wá lọ́nà yìí tí wọ́n fẹ́ gba tiwa kí wọ́n fi tiwọn kọ́fà ẹ̀ mọ́lẹ̀ yẹn mo padà discover pé propaganda wọn ni gbogbo ìgbà tí wọ́n ti ń pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ń tẹ̀ tó ti pẹ́ tí wọ́n sọ pé tó kú bá kú àwọn kan abọ́kú rọ̀run àwọn kan abọ́kú ṣègbè kan ṣé rí gbogbo bọ́n ṣe ń tà láti manipulate wa láti àárọ̀ ọjọ́ káṣá lè gbàgbé ti ìṣẹ̀ṣe tiwa kí ìṣẹ̀ṣe tiwa máa dẹ́rù bà wá kí ìṣẹ̀ṣe tiwa máa jọ tí ò dáa ń tó rọrùn mo discover pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Nǹkan gan tó ṣẹlẹ̀. So ẹ má jẹ́ kí gbogbo àwọn wà àwọn kan bẹ́ẹ̀ yẹn èèyàn kan ṣe bẹ́ẹ̀. Ó yé mi. Ṣé ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ kan fún yín bẹ́ẹ̀ sí nìkan ṣé ẹ mọ̀ pé ọlọ́dẹ tó ń ṣọ́ ilé kábíyèsí tó jẹ́ pé personal house kábíyèsí ni o nígbà tí kábíyèsí kú ọjọ́ ká gbé òkú kábíyèsí dé ìlú Ìmọ̀rè tó lọ láti ṣe gbogbo ètò tí àwọn olóyè àtàwọn ọba gbọ́dọ̀ ní. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀ pé òru la gbé òkú ẹ̀wọ̀ ìlú láti Èkó? Ṣé ìbílí ìgbó tá a ṣe ń dé lọ́dọ̀ yìí tán lọ gbẹ bàbá? Ṣé wọ́n máa ṣe gbogbo nǹkan tó máa ṣe tán lọ gbẹ bàbá? Àwa ọmọ la ṣe gbogbo ẹ̀. Bàbá tí bàbá dẹ̀ tó kú tí bàbá tó gbèsè bàbá sọ pé ibi báyìí ni olórí wọn ní tọ́ka sí. Ṣé wọ́n pé òun ọgbọ́n ẹ̀ ní security guard yẹn sá lọ?
wọ́n kéjì ẹ̀ wá bèrè lọ́wọ́ ẹ̀ pé wọn ò rí ọlọ́dẹ ọlọ́run ìjẹ́ kan fi ṣètùtù ọba. Kò gbó lórí burúkú. So ìfẹ́ belief mindset àwọn èèyàn. Ibi tí wọ́n tẹ̀sí orí wa sí nìyẹn. Ibi tí wọ́n tẹ̀sí orí wa sí nìyẹn. So gbogbo kinní wọ̀nyẹn kò true. Àwọn aláti gbé kinní kan, aláti pààyàn kan, aláti fún ìyàwó fún ọba kan nínú ọ̀yàn kan láti jẹ àwọn abìrì lọ́wọ́ ẹ̀ pé kí ló jẹ yẹn òun jẹ ọba. Irọ́ ni gbogbo ẹ̀ bàbá. Níbi tí mo wà yìí, níbi tí mo tó rí mi dé, I'm very very close to 60. So níwọ̀nba tí mo mọ̀ mọ́, níwọ̀nba tí àwọn bàbá ńlá wa jẹ̀ tó fún wa mọ́. Káwọn pààyàn sì tó gba ẹ̀fí gbogbo sórí ayé àtijọ́ yẹn. Àwọn náà ni wọ́n ń kúkú sórí yẹn náà láti jọ. Gbogbo àwọn tó fi gba ìṣẹ̀ṣe. Àwọn wèrè yẹn náà ń kúkú ẹ̀ láti jọ. Láti sá wọ́n bàbẹ̀ bá ọ̀nà wa jẹ́. Wọ́n má dìbò ní nǹkan kan mọ́. Títí wọ́n náà rí iṣẹ́ ti wa. Àṣírí wọn tá bá ti rí bẹ́ẹ̀ òkú yẹn nínú ìgbà yẹn bá ọkùnrin tó gbéra ẹ̀ ní kọ́ńtẹ̀tì tó bá lóṣù káàkiri tó gbéra pé ọ̀pọ̀ olúwa sọ pé yẹn tí gbogbo àwọn ọkọ̀ tó fi mú gbogbo àwọn èèyàn wọ́n lè tó ìjẹ́ kó pé wọn pé nìyẹn ó dẹ̀ dùn wọn mi ní ó dùn wọn mi nínú. Ọkọ̀ wà tí ó wà nínú bíbélì sọ fún wa wípé kìrìsìtẹ́nì ni mí o kìrìsìtẹ́nì ni dílé mi. Bíbélì jẹ́ kó yé wa pé àwọn òtítọ́ yóò ṣàwájú òmìnira. Tí ọjọ́ òtítọ́ táwọn èèyàn ti ń mọ̀ orúkọ òtítọ́ táwọn èèyàn ti ń mọ̀ ọ̀sìn ló sọ wọ́n di òmìnira. Àwọn tó fi ìdílé wọn ló bí wọn nínú. Nǹkan tó bí wọn nínú nìyẹn bí àwọn èèyàn ti ń mọ òtítọ́ kìíní. Fún wọn lè ti máa wọ̀ tọ́jú bẹ́ẹ̀ lọ òmìnira yẹn ti máa padà dé. So ẹ má jẹ́ kí n gbà yín lákòókò mo kàn ní kí n sọ fún mi pé mo wà lára àwọn tó gbogbo bẹ́ẹ̀ ní ìtajà ń rí pé òótọ́ ọ̀rọ̀ wà nínú ẹ̀ kọ̀ọ̀tínú iṣẹ́ tẹ̀lé pé ẹni bẹ́ẹ̀ ẹ má pàpì gbogbo rọ́bìsì táwọn wọn sọ káàkiri ẹ̀yìn ọlọ́run ti tó ṣẹlẹ̀ yín lọ́wọ́ ó fi tó ṣẹlẹ̀ yín lọ́wọ́ á lè jẹ́ kí ẹni dédé àgbà. Àmín ẹ ṣé mo dúpẹ́ sá ẹ ṣé ìwúrò ní kí ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan. Ṣé rí ẹyọ kan ni mo mú wá yẹn ẹ gbọ́ máa yìí sọ ọ̀rọ̀ kan ó ní bíbélì sọ wípé ìwọ mọ òtítọ́ yóò sì ṣe kíni yóò sọ ẹ́ di òmìnira tí wọ́n bá ti mọ òtítọ́ yóò sọ ẹ́ ṣe rí òtítọ́ tá à ń jẹ́ káwọn èèyàn mọ̀ yìí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dòmìnira ọ̀dọ́ ẹ bá tún bí ẹ ń sìn wọ́n tún pé tẹ bá wọn tí wọ́n wá sí ẹnu ẹ̀sìn Islam ní last month ẹ̀rù Ọlọ́run bá yín irọ́ ni gbogbo ẹ mọ̀ dá wọn lóhùn ẹni tá a nà ní kùmọ̀ mẹ́fà tó nínú mẹ́fẹ̀ẹ̀fà ẹyọ kan ló bá wọn márùn yòókù ara ta ló wà síbà rẹ̀ ló wà ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ wọn ó ṣe tó wù wọ́n ẹ jẹ́ wọn máa sọ gbogbo tó bá wù wọ́n nígbà tó mi bá gbẹ tán pátápátá lẹ́yìn ẹja gbogbo ọmọ rí ẹja lórí ìgbẹrẹfun ilẹ̀ nígbà bá ti rí ẹja lórí ìgbẹrẹfun ilẹ̀ àti mọ̀ pé omi gbẹ lẹ́yìn ẹja nìyẹn ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ ká tanra wa jẹ kò sí òkú Aláàfin kankan tí wọ́n sin pẹ̀lú èèyàn rí láyé kò sí òkú Aláàfin tí wọ́n sin tí ò bá jẹ́ kíní tí ò bá jẹ́ olórí burúkú ni àfáàwèrè olórí burúkú yẹn kí ló ń wò tó fi dì sí kó tó sọ̀rọ̀ yẹn fún wa tí ò bá jẹ́ páyé ẹ̀ ti bàjẹ́ tí ò bá jẹ́ pé ńgbà tó di pé àwọn ti ń rì àwọn tí ń tẹ̀rì nínú odò pé àwọn alákatakítí ẹ̀sìn mùsùlùmí wọ́n ti ń tẹ̀rì nígbà tí àwọn tó jẹ́ èèyàn rí nínú mùsùlùmí tí wọ́n sì ń gòkè tọ́ra àwọn tí ń kulẹ̀ ń sọ eléyìí lábẹ́nú gbọ́ ni àwọn tí ò ní jẹ́ wọn káwọn èèyàn gbọ́ ò ní jáwọn èèyàn gbọ́
àwọn yẹn dẹ̀ ni wọ́n yẹ pariwo ohun èyí jà káàkiri àwọn táwọn bá ti sọ tán fẹ́ sọ wọ́n sọ nìyẹn àwọn àfáà tí ó sórí ire pọ̀ láyé bọ̀ àwọn tí ó sórí ibú ló pọ̀ jù àwọn olórí ibú àfáà ló pọ̀ jù olórí ibú àfáà ló pọ̀ jù kíní kan wà tí àwọn èèyàn kan bá mi jiyàn bóyá Mariam orí 70-71 níbi tí Ọlọ́run àwọn kí ló dé tẹ̀yìn àfáà òkè ń tú ọ̀pọ̀lọpọ̀ nǹkan délẹ̀ fún wa gbogbo èèyàn ni wọ́n ní yóò wọ inú náà ẹ lọ wò bálù Kùránì ṣe sọ Kùránì Mariam 71 ẹ lọ wò dáadáa pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ máa wá fa àwọn olótìtọ́ jáde kúrò nínú náà yẹn ìwọ ṣe à ń sọ bí ẹni pé bàbá àti ẹ kan ti fi àlùjànnà tí wọ́n ń gbà lọ straight kan yẹn so ẹ̀yin èèyàn ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ kí àwọn mùsùlùmí ó sọ wá di ẹran ẹ má jẹ́ kí wọ́n sọ wá dòde ẹ má jẹ́ kí wọ́n sọ wá di ọ̀bọ ẹ má jẹ́ kí wọ́n sọ wá di ẹni tí ò mọ ohun tó ń ṣe ẹ má jẹ́ mùsùlùmí ó sọ wá di ẹni tí ò mọ ohun tó ń ṣe ok wọ́n máa alálùbáríkà kan wà ọ̀rọ̀ yẹn gùn ṣùgbọ́n mo ti gé sí méjì màá kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ díẹ̀ ntí wúmà yẹn sọ nípa ànábì wa gangan ẹ jẹ́ kí n ra fún yín gbọ́ ẹ gbọ́ nǹkan tí wúmà yẹn sọ díẹ̀ tí mo fẹ́ play ní ọ̀rọ̀ rẹ̀ kò tó ìdajì kò ju bí 1/3 lọ torí ó sọ̀rọ̀ fún mi tó pọ̀ gan-an ó tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ fún mi bó tilẹ̀ jẹ́ pé màá fọ́ọ̀sì wọn mo bi wọ́n léèrè pé ṣé kí n lò wọ́n ní kí n lò wọ́n nígbà tí kí n má lo fọ́ọ̀sì àwọn but the promise pé màá change fọ́ọ̀sì wọn màá change fọ́ọ̀sì wọn sí fọ́ọ̀sì obìnrin mi ìdí tí ò lè jẹ́ change ẹ̀ sí tọkùnrin ni pé káwọn èèyàn ò lè máa pè sẹ́yìn pé a sábà máa ń nígbàgbọ́ nínú tóbìnrin bá sọ because wọn ń sábà sọ̀rọ̀ tán bá rí pàápàá jùlọ obìnrin tó bá kéwú eléyìí kéwú dójú àmì ni o fúnmà yìí kéwú dójú àmì ni o ẹ bá bá mi kà lọ ẹ lísì sí nǹkan sọ bò máa change voice wọn lórí fídíò máa gbọ́. ẹ fẹ́ yàwó méjì mẹ́ta lẹ́yìn ó tó kí o yọ ọmọ òkè ẹ̀ ṣé nígbà tó yẹ. lẹ́yìn díẹ̀ ẹnìkan ń pè kọ́ọ̀lù ó ń pè director olówá olóṣìṣì àwọn nǹkan tẹ̀ bá mi sọ yẹn ibi tí mo gbọ́ dé ni wípé ó yẹ olórogún lórí ọmọ tiẹ̀. Okay. Ànábì náà sọ yẹn o. Ọkẹ́ ọkọ̀ ń fẹ́yàwó méjì mẹ́ta lẹ́yìn ó tó kí o yọ ọmọ òkè ẹ̀ ṣé nígbà tó yẹ tó wá bí pé Ànábì tí ló tọ́ ṣe bẹ́ẹ̀ ó ń tẹ́ bá fẹ́yàwó fún ẹ̀ mọ́ tẹ́ bá fẹ́yàwó fún àìní wọ́n bá tún ò ní dùn sí tí wọ́n bá tún ò bá dùn sí inú ọ̀hún fún Muhammad ò ní dùn sí tínú ọ̀hún Muhammad ò bá dùn sí inú Allah ò ní dùn sí and this is the same Allah tí mo rí ò bàjẹ́ nígbà tí fẹ́yàwó mọ́kànlá. Olúwa ó ti mọ̀ pé ilé olórogún. ṣe gbọ́ ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ọmọ odò ọ̀yà kì lọ́rùn mọ́lẹ̀ ọ̀rọ̀ Ànábì tá à ń sọ yìí náà mo ń sọ fún yín ìwé àti Bíbélì àti Kùránì wọ́n kọ́ ni náà wọ́n kọ́ ni a lè rí àwọn nǹkan tó ń kọ́ tó jò tó a lè rí àwọn nǹkan tó ń sọ tó jò tó ń kọ́ tó jẹ́ rọ́ because tí ìlú wa iná ọba kọ̀wé tá a bá fẹ́ ṣèwé sí àwọn nǹkan míì wà tójú wa ò tó tá a sọ bó bá ṣe yé wa láà ṣe sọ mọ́ àwọn tó wà ńbẹ̀ yóò yé wọn ju bó ṣe yá wa lọ. now ìwọ wọ́n ní ọmọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam obìnrin ló sọ fún Ànábì pé kó bóun pa láṣẹ fún ọkọ òun kó mọ̀ fẹ́yàwó léun nígbà tí gbogbo mùsùlùmí mọ̀ pé mẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ ó lè fẹ́ mẹ́rin Ànábì wá pa àṣẹ yẹn wọ́n wá ní kí ló tí Ànábì fi pàṣẹ yẹn pé ṣe bí àwọn èèyàn ń ṣe kíní kan Ànábì wá ní tí ẹ bá ṣe bẹ́ẹ̀ inú ọmọ òun ò ní dùn sí ẹ bá fẹ́yàwó rẹ̀ tí ọmọ òun ò bá wá dùn inú tòun náà ò ní dùn lórí ọ̀rọ̀ yẹn tí òun ò bá wá dùn inú adẹ́dà àṣẹ̀dá náà tó dá gbogbo wa kò ní dùn. Ọlọ́run tí ìwúmọ̀ yẹn wá sọ pé Ọlọ́run tí náà tiẹ̀ dùn nígbà tí ìwọ fẹ́yàwó 11
ṣùgbọ́n inú rẹ̀ ò ní dùn sí i tá a bá fẹ́ ìkànlé ọmọ tiẹ̀ nílé ọkọ eyín yẹn ẹ máa bá mi ká lọ. Pẹ̀lú wàhálà ẹ̀mí sọ̀tọ̀ fún mi o. Bàbá fẹ́ sọ 50 Nàìjíríà sọ pé Jésù pọ̀ lọ́nà ọlọ́run ọba bá Jésù wà. Bẹ́ẹ̀ni, Jésù wà lọ́tọ̀ tí èmi là á. Àjàpọ̀wọ́. Ṣé gbogbo rọ́pọ̀ máa ń pa yẹn máa ní ìjọ ìparọ́? Rọ́pọ̀lọpọ̀ lọ ṣọ́ọ̀ṣì wá nípa ọba lọ ṣọ́ọ̀ṣì àwọn gbà. Ó máa ń wò pé ó lọ ṣọ́ọ̀ṣì ẹni ẹja kìíní. Ọ̀rọ̀ lọ́sọ̀tì láti lọ fi sin náà. Ó lọ ṣọ́ọ̀ṣì pẹ̀lú kókó káàdúrà rẹ̀ gbà. Bẹ́ẹ̀ni. Ọkọ̀ lọ sí ọlọ́run yẹ kó jẹ́ kọ̀ọ̀kan. Àdúrà rẹ̀ gbà yẹ kó jẹ́ lọ́ba jù. Bẹ́ẹ̀ni. Kọ́lá kọ́ àbùsà bàbá mi. Ìyẹn lọ ṣe wá nígbà tí bá tí wọ́n tún wá ṣe yẹ ní tẹ́lifíṣẹ́ ó bá fún ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tó gba ọmọ àlọ́ ìtúkọ́ láti gba yàrá. Nígbà tó lọ fún ọmọ ẹ̀gbọ́n rẹ̀ kan tó mú sọ́dọ̀ obìnrin ó wá sí fún àyè. Ó ní kí àlè fẹ́ ọmọ ẹ̀gbọ́n òun sódà ọmọ ẹ̀gbọ́n òun bọ́ òun mójútó Imam Hussein àti Imam Àgbà ìbejì àwọn ọmọ rẹ̀ tó bí. Ẹ̀wọ̀n ọgbà tí wọ́n lò. Àmọ́ tí ọ̀pọ̀ ọmọ tiẹ̀ fi ọlọ́run ìwé kò pa ìkókó rẹ̀ sí. Ṣé máa rí ilé ọlọ́run ẹ má jà pé ẹ̀yin náà ń ṣọ́ wa sí èmi lè má ní rẹ̀sì lẹ́sìn. Ṣùgbọ́n inú ti bàbá mi. Bàbá ló ń wọ ọ̀fọ́ mi to the other to the other to the other. Ṣùgbọ́n àwọn tó ń wọ ọ̀rọ̀ wọn. Ibi tẹ́lu mi ti sáré kí ilé ẹjẹ́ tó dá ọ̀kẹ́kọ̀ọ́. Wọ́n sọ fún ọmọ tiẹ̀ kọ́ lọ sá. Àwọn alágbájá ní fà. Àwọn àgbáyé. Sọ bẹ́ẹ̀ ni ṣe máa sọ fún ìyẹn ni pé bàbá ló ń gbádùn ọmọ ló ń ṣe ìdíwọ̀n ọmọ ló ń jagun. So ìmọ̀ wà báwo ló ṣe fẹ́ ṣe àmọ́ kú bá gbà mí. Ṣé ní bàbá sọ pé àwọn ìyàwó ti sọ̀rọ̀ fún wọn wọ́n ti fi rọ́ọ̀dì àwọn alágbára àbàṣìká ìjọ lọ́sùn. Ẹ̀ma rẹ̀ lónìí kò ní sọ́wọ́ ọ̀tún wọn máa ní lọ́kẹ́jọ́ kí ló tó ṣe wọn. Wọn ò ní káwọn ní sọ́wọ́ lè kọ́ fi ọwọ́ òkè. Ó lè kọ́ fi ẹ̀bùn káńpà yẹn pẹ̀lú ṣíbáṣíbáṣíbá. Kí ni ó sọ pé a ní ìgbà tó ń délé àgbà alájà ń sunkún. A máa sunkún lọ rẹ́ yín ni o. Kí ló tán sunkún? Wọn ò mọ̀ ṣùgbọ́n ó dà kọ́lá jì ti nà wọ́n ṣe ọgbọ́n wọn ṣàlàyé ìyàwó kékeré bá ṣe pé olówó àlùgbò ọpá ẹnu àwọn èèyàn ni mo ti fẹ́ pé kọ́sọ́ kọ́bìnrin wà lùgbò ọpá òun náà máa bá fi omi gba igbó màmá rẹ̀ ojú ọ̀nà gbọ́njọ kí yẹ́n lè má lè tẹ̀ kó má lè lọ fi ṣe tí màmá bá ti dé káwọn bá tún lé adákẹ́ tó bá ti bá ara wọn jà bí wọ́n dá ìdájà wọn fi sùn jọ ọmọ gbọ́n wọ́n kọjá wọ́n bu ohun tó wọ́n fẹ́ ní ìdí ìjàmbá ìgbà tí aláìsàn tó máa jà wọn lé o màmá wọn ló wà lùgbò ọpá kíníkà ọmọ orogún gbúra wọn tó yẹ kó jà láti wọ́n délé kó ní ẹ̀yà ẹ̀wọ̀n náírà ìdí wọn yẹ ẹ̀kú bẹ́ẹ̀ wọ́n sì tẹ̀sí wọn pọ̀ àwọn ọmọ yẹn sọ̀tẹ̀ tí àwọn bá gbá ọmọ orogún màmá àwọn jà màmá àwọn máa jìyà lólé. Ṣé màmá náà wọ́n gbá fún àwọn kékeré wọ̀ tẹ́ ayé láti pàpọ̀ lọ sí àwọn bá yẹ̀ wọ́n wọ́n máa ń kọ́ tẹ́ǹtì púpọ̀ kan wọn kì í kó wọn fún ilé kan náà. Ṣùgbọ́n máa kó wọn fún ilé kan náà gẹ̀rẹ́ náà làwọn láàárín ṣáà náà ló pé bẹ́ẹ̀ di máa dúró kí ẹ máa gbọ́. Mo kàn ń fún yín ní àwọn nǹkan kan. Àwọn títà náà ti jẹ́ onídàáni ìtura o. Àwọn nǹkan tó wà dání láti di àkáṣọ́ra bá a ṣe ń ṣe. Káṣọ́ra bá a ṣe ń ṣe. Ká má tẹ Ọlọ́run lójú mọ́lẹ̀ kò sẹ́ni tó gbọ́ tán. Níbi tá a bá bá wọn Kristian sọ̀rọ̀ tẹ́ bá ní. Wàásù ló ṣe pàtàkì. Ọlọ́run gbàdúrà àwọn nígbà wàásù ló ṣe pàtàkì. Ọkùnrin akẹ́kọ̀ọ́ kan sọ fún ẹ lọ́kọ́ tó sọ. Ó ní ti máa gbọ́ o. Wọ́n lọ gbọ́dọ̀ máa pè ní gbogbo yìí. Torí tó bá sọ̀rọ̀ ẹ̀sìn Islam, tó bá sọ̀rọ̀ ẹ̀sìn Kìrìsìtẹ́ǹtì, mo máa sọ tọ́ fún ẹ. Wọ́n sọ pé mi ń ṣe woman of God. Èèyàn lásán bíi ìpinnu èmi náà níwà tí mi mú tí mo kì í mú tó ti dọ́nà ọlọ́run. Ọlọ́run bá di àṣìwà. Kí ni mo fẹ́ sọ? Wọ́n ní wọ́n ti tọ́ ọmọ òun di pásítọ̀. Ìgbàlú. Wọ́n ní sọ mo ti gbọ́ ó lè sọ ọmọ òun di pásítọ̀. Tó bá dẹ̀jọ́ alálẹ́ ló máa di nínú ìgbà bí kò sọ pé ìyàwó òun ṣe báyìí. Ìdìbò gbẹ̀gbà ìyàwó bí eré. Mo dẹ̀ máa rí ìfẹ́ ọkùnrin tó bó sínú márèèjì torí ìdí ọkùnrin láti ta lọ. Tí wọ́n yí ìdíkọ́bìnrin náà ṣe kúrò ní ìdílé rẹ̀ fọ́fọ́ ṣe. Ọmọ ní tiẹ̀ ó máa yà lélẹ̀ lórí wọn kó wọ́n ti tẹ̀ ó ti lè gbọ́ máa lè títa. Nǹkan táwọn obìnrin máa sọ láàrin ara wa nígbà bá dé ìtàkùkà ní ìta gbogbo àkọ́kọ́. Ó ṣe ń ní àlè yẹn torí ìpayàpayà pẹ̀lú àlè. Wọ́n ní tọkùnrin máa ń ṣe ìṣìnájú ó máa ń dín òkò. Gbogbo ojú ni wọ́n mímu.
tí obìnrin bá ń ṣe sí méjì wọ́n máa ń jẹ́ ìlẹ́tọ̀. Wọ́n ní tọ́kùnrin máa ṣe sí méjì wọ́n máa àfẹ́tì fún obìnrin tó ṣe sí méjì ó lè àfẹ́tì àti bímọ ẹ̀ ó lè àfẹ́tì marriage tó tó kò ní sọ ó lè àfẹ́ gbogbo tó ti kàlàyé kí ní ẹ̀rí rà. Ẹ̀rọ ọ̀gbìnṣà wọ́n máa ń bá sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ máa bẹ́tẹ̀ lọ́wọ́ dẹ̀kọ̀ ó ní ṣùgbọ́n pílẹ̀ ọ̀lọ́gbọ̀n ní obìnrin. Wọ́n lè tọ́ ẹ̀jọ́ jẹ́ pásítọ̀ yẹn ni ìdájì mi wọ́n ní ìgbọ́. Wọ́n ní yẹ ṣé ọba àdégbọ́dọ̀ tó ń gbẹ bẹ́ẹ̀ níṣẹ́. Wọ́n ní no one shall go to you. Only being a pastor doesn't mean anything, but being accepting Jesus and doing the right thing. Only amount of the money I know, you will be telling God, I'm going to condemn and we're going to swear and not going to condemn. That's what I'm saying. Oh, my man. If I say, yes, that's a pastor. That is the killer power of the money. And the last value and value of belief. Bọ̀bìlìsì gbogbo yẹn pariwo. Bọ̀bìlìsì bàbá ní ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ṣáà mójútó. Ọ̀pọ̀tọ̀ nìkan sọ ni pé ní ọ̀pọ̀ ẹgbẹ́ mẹ́sì ó ẹjẹ́ ká tó kíkọ́ ọ̀dẹ̀ káyọ̀ kó bá ṣe wá pa. Àwọn kìtà sọ pé ẹ̀kọ́ àná kìlọ̀ ti ṣe kìnnìkan wọ́n jẹ ogun débì kan ọ̀rọ̀ pọ́pọ́ pé àlọ́ yìí widow maker ẹ̀tọ́ sọ àwọn obìnrin dọ́kọ́. Ayé àtẹ́fà pẹ̀lú wọn lọ pọ̀ òkè ló ti bẹ́ẹ̀ lọ kó àṣọ dọ́kọ́ ní ìṣẹ̀lẹ̀ má padà pọ̀. Ìgbà yẹn ni àlọ́ bí oṣù mọ̀ ní ẹjọ́ láti lọ fún aláwọ̀ ṣe báyìí fún aláwọ̀ ṣe báyìí kan lè fẹ́ lo kó lè jẹ́ àwọn ọ̀rọ̀ àti irú yẹ àwọn àfa àwọn òkè wọn kì í tọrọ síbẹ̀. Ẹnìkan ṣe wàásù fún àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ àwọn obìnrin wá ìyàwó obìnrin ló péjú ní ẹ̀ka ìwà sọ̀rọ̀. Ló bá ní ṣé ọmọ pé tábà fẹ́ tẹ́yìn ẹ̀yìn obìnrin ẹ̀yìn náà mọ̀ tábà fẹ́ bímọ ewu tẹ́ẹ̀kì máa ń gbójú tó bá fẹ́ bímọ. Obìnrin kan ti dóni wọn. Ó ní ṣé wọn ti bímọ iṣẹ́ wọn tẹ́ẹ̀ tó bẹ̀ ní gbójú. Ó ṣe kọ̀rẹ́ ìta rẹ̀ ìgbẹ́. Tó bá fẹ́ pé Nàìjíríà ni wọ́n máa ṣépè fún bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Kí ni mo sọ ni pé dáàbì kò síbi tí nǹkan ò sí oníkálukú ni kó jẹ́ kó lè ń pe oníkálukú ni kó mọ nǹkan tó fẹ́ ṣe ọlọ́run ò pé méjì ó ju gbogbo ayé lọ àwọn mùsùlùmí sọ pé ọlọ́run sọ pé bàbá fẹ́ dá gbogbo wọn lẹ́lẹ́sìn kò lè ṣe. Ṣé ọmọ tó bá jẹ́ pé sísẹ́ ní ẹ̀sìn tó rà yìí ẹlòmíì lè máa ṣe káàkiri kó jẹ́ wọ́n gbọ́n náà gbọ́ ó ti láàfin ó ti ṣàtìlẹ́yìn ó sì gba ìfẹ́ ó sì tẹ̀. But at the end of akọ́lẹ́kì nìkan márùn-ún tí àlọ́ bí ṣe tó dáa tí wọ́n rí náà yóò darí àlọ́ bí káwọn wọ́n àwọn bí káwọn lórí àwọn bí káwọn olórí wọn nìkan tó bí ìyá aláìgbà pọ̀lípọ̀ ìgbà tẹ̀ àwọn bàbá ńlá nàìjà àwọn Yorùbá lẹ́bí ní òkú tó sí lẹ́bí ń rorí lẹ́bí ṣèkì ní ṣoṣo orí kankan tí wọ́n máa ṣe tó stand out. Tí ò sí rẹ̀ tá a máa ní olómú wá tá a máa ní olóṣù ẹ̀ mú wá. Ẹ̀rí kankan ẹ̀ka àwọn ìṣẹ̀lẹ̀ tá a bá fẹ́ yàwó ká ṣe dandan àti wọ́n ní àwọn ẹ̀ka gba àwọn náà ìdílé láti ṣe o lè fẹ́ mẹ́rin ìyá kan máa bá mi sùn tí kò bá ṣe tó àti kò sí ìgbà kò sí wàhálà mẹ́ ìjọba rẹ̀ iṣẹ́ rẹ̀ wá ṣèjì ẹ̀wọ̀n mu mẹ́tálítì ẹ̀ ṣe pé ẹ bá rí èdè tó yẹ èdè mẹ́tò bá ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tá a bá jẹ́ kò sọ̀rọ̀ gbọ́dọ̀ wọ́n gbà ó lójú ẹlòmíà ní ẹ bá tó gbà ọ̀rùn kí ó ṣẹlẹ̀ àwọn káwọn ẹ bá bá pọ̀ ìgbẹ́ sí báyìí nínú Amẹ́ríkà ìjọba àpapọ̀ obìnrin ló ń lọ ni nǹkan tí ìlú Amẹ́ríkà kan máa ń ṣe pé wọn kì í fẹ́ kọ́kọ́ kan máa ń lóbìnrin àwọn obìnrin tó wà lọ́wọ́ torí olùkọ́ ọ̀pọ̀ wọn ò ní sàyẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹ bá fẹ́ fídíò mo lè bá yín bẹ́ẹ̀ díẹ̀ ẹ kàn lẹ́yìn táyì wọn kàn fẹ́ ṣe àwọn kàn ṣe àwọn máa ń pọ̀ bá àwọn ọkùnrin ni nǹkan tó lè máa ṣe ń lé ọkùnrin lé síjà bá lé ni pé obìnrin ló ọmọ ju bẹ́ẹ̀ kojú torí ọmọ ló fi bẹ́ẹ̀ kojú àwọn obìnrin kan wà fẹ́ ti lé jáde ọkọ̀ sílẹ̀ ìwòlé ṣùgbọ́n obìnrin ló máa ń wà àgbà tí ìjì nínú òtítọ́ ni mo sọ fún yíyan mi ò ní láti parọ́. Tẹ̀bá rẹ̀ mo ti rí àtọ́jọ́ kò ní bá ti wọ́n jókòó jọ́jọ́ wọ́n ní àṣọjú èdè ó dé àwọn ọ̀pọ̀ àwọn ṣe fìyà jà wọn. Ṣùgbọ́n bí ṣe wọ́n yọ̀ kí torí ẹ̀ làwọn ṣe dákú Nàìjíríà ọlọ́run dáhùn wọ́n dẹ̀ máa sunkún nítorí pé ilé tó ń gbé yẹn àwọn ṣe wàhálà láàbá ní kó wọ́wọ́ ọ̀bẹ ẹ̀dẹ̀ kò ní sí ilẹ̀ àwọn làwọn gbọ́n kápá ní ìṣòro ọ̀lẹ́ lọ́wọ́ gbà tó sì wọ́n tọ́kọ́ ó fẹ́ yà wọ́n bí ó ṣàwọ́ ta. Ṣé o pé kí àwọn àtọ̀ àti àwọn àtúnilẹ̀ tó máa mójú tó yìí? Ṣé ọ̀pá ti ṣe máa wà? Wọ́n ní ti pé ọkùnrin ló jẹ̀bi obìnrin ló jẹ̀bi àtúnṣe la máa ṣe. Àwọn àtúnṣe wọ́n tẹ́ ní kíkí ní káàdì wọn. Bàbá kan nínú àwọn àbá yẹn máa wọ́n ní oṣù tí wọ́n ní ìgbà mi kò ní sọ́wọ́ oúnjẹ. Òun kà wọ́n náà ní kìnnìkan nígbà tí máa gbọ́n. Àwọn ẹ̀kẹ́ ṣe ń tọ́ka fi ṣe wá fún Yorùbá ní ọmọ náà. Nígbà tó ti sọ́wọ́ náà mọ fíjì lórí.
ọmọ 50 kí ni iṣẹ́ ọkọ̀ máa jẹun ọmọ 50 tí wọ́n ti fẹ́ sọ. Olúwa. 50 ìjọba tó 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 kọ́ ìwé tó tó tó. Àwọn làwọn pọ̀ jù. Ìpọ̀ ọjà, ìpọ̀ kókó. Ìpọ̀ òsì. Ìpọ̀ tó bá wọ́n yà á pé wọ́n lọ́wọ́ wọ́n ṣe àìsàn ọgbà. Àwọn àlẹ́ àti bọ̀ ẹ̀gbẹ́ ọgbà ọ̀sùn kúrò àwọn ọdún. Tó ti kí òun ọ̀sẹ̀ lè ṣe ọgbà rẹ̀ lóṣù. Ká má pọ̀ òkúta ìjọba àti ìbẹ̀rẹ̀ mọ̀gẹ́rẹ́ mọ̀gán. Àwọn ìyẹn tí wọ́n ṣe ìyẹn láàmú rẹ̀ gbẹgbẹ rẹ̀. Ìgbàgbọ́ bí kẹ́kọ̀ọ́ ká ìlú wà ìjọba ń bẹ̀rẹ̀. Ṣé ìkùrán máa ń bẹ̀ yìí? Ẹni tó ń bá ìjọba onínú. Ẹgbẹ́ ti sàn. Wọ́n bá ti jókòó. Wọ́n kọ́ ti dé orí àgbẹ̀kí ní àdúrà tó tó máa ń gbà. Ìwọ́n ti lọ́wọ́ àti àti ìfowópamọ́ owó ayọ̀ títí kò láyé náà lẹ́nà wọn àdókàtà ẹ̀sìkà ó bá ti ní àkórí àti òkìní kankan òdì ẹ̀wọ̀n lọ́la o ìdí máa wá pẹ́ para sí. àti sórí ìwọ̀n ó ní náà ṣé ẹni tó máa sọ pé ẹgbẹ́ àti ọlọ́run náà kì í wá ní àwọn ti bẹ́ẹ̀ ti gbà ó ti ṣe tó wá fún wíwá àti ẹni yẹn ọ̀dẹ̀ ní ìpadà kankan lọ́dọ̀ ara rẹ̀. ṣé títà ẹ̀dẹ̀ ni a máa péjọ kókó tó bá wọn kàn báyìí tó ní bá ti bẹ̀rẹ̀ yẹn mo ti tẹ̀lé nǹkan tó máa ń tó ìdí fẹ́ bẹ́ẹ̀ tẹ́lá tó wá lọ́ọ̀rì yóò fẹ́ yìí kankan bóyá jọ ó yẹ kí ọkọ̀ wá fẹ́ ṣe ní kejì nílùú yìí wọ́n á ní jẹ́ kí ìyànjú ẹni tó máa padà kọ́ ọ máa padà ní ọ̀la. wọ́n àmọ́ ẹ̀kọ́ kí ló máa bẹ̀rẹ̀ ìṣẹ́ náà máa fi ṣe pé àwọn ọ̀rẹ́ ló máa fi ṣe pé ṣe ọ̀tá wọ̀ sí i. irú yẹn alukóhánù sọ́kọ́tọ́ bá sọ kùrán kàlẹ́ kéèké yẹ ṣùgbọ́n tí yàrá kò ṣàgbéga kò ṣe fara gbogbo sẹ́yìn ìgbà náà wà ń dá ìgbà náà wà nínú nǹkan tó ń wá. Ṣé orí àgbẹ̀ àgbẹ̀ ṣiṣọ́ àwọn fún owó ìpàkà ẹni tí ò sí ìlú jẹjẹ tí ò ṣe kí ní kẹ̀kẹ́ ní fún ìgbà náà wá ó ń ṣe ìṣúra ẹni tó sì rẹ̀ tí ẹni ẹ̀ bá yọ̀ ọ̀gá ìjẹ́ tó lò dá. Nígbà tó sọ pé kí oúnjẹ tó lè máa pọ̀ ní inú ilé ìlú ló sọ kò sọ pé kí ẹni tẹ́tẹ́ bá lè máa fi ọ̀ṣọ́ kápọ̀ ara rẹ̀. No, kò sọ bẹ́ẹ̀. Ó wà ní wọ́n tẹ̀sálẹ̀. Ó tún wá sọ nínú tẹ̀sán wípé consider Abraham tó sọ ìgbà mẹ́wàá how joyful he was. Wọ́n àní pé bá àwọn ìgbà mẹ́wàá wá ó lọ sẹ́nu. Ẹni tí ò tí ì jẹun tẹ ní kò gbọdọ̀ wọ́n sọ̀dà mẹ́wàá. Òní sì dùn fún òun. Gbogbo chọ́ọ̀chì ló fẹ́ ní ìjọ. Gbogbo chọ́ọ̀chì ló fẹ́ sọ pé àwọn ṣe. Tẹ́wọ́n máa tẹ́wọ́ tó chọ́ọ̀chì dé gbẹ́ débi pé àwọn fẹ́ ṣe bíkù àwọn fẹ́ ṣe kìíní kan. Àwọn wá jí pẹ́kọ̀ láti máa ń wo nígbà tó wọlé. Ó ti kíkọ̀. Tó bá lọ tó bá ní iye tẹ́lẹ̀ ìdáná àwọn tó jẹ́ church wọ́n á pè é. Bíbẹ̀ ìsọ ikú kan tí àwọn fún kan tí àwọn ọmọ orúkọ àwọn ọmọ ìgbẹ́ tí ò rí mu. Tí ò rí mu, òun ìdá mẹ́wàá wá. Tó bá jẹ́ pásítọ̀ ní wọ́n jẹ́ pásítọ̀ bí àbí mọ́sì tó jẹ́ pé kò níṣẹ́ ẹ lè yọ nǹkan fún ọ̀gá tó rédíò gbọdọ̀ bá torí bí wọ́n ṣe ń jókòó ìwọ̀n mú ṣòro lọ bọ́ ń pẹ́ nímọ̀ràn ìwọ̀n lọ bá bá ló ń gbàdúrà pọ̀ ìwọ̀n ṣe kíní kan tó ṣàkó wọn máa ń tò wọ́n máa lọ kì í ṣe pé gbogbo èèyàn kì í pérége wọ́n dẹ̀ máa ń ṣe ẹ bá wọn sórí ìwúrò owó tẹ̀sàlẹ̀ wọ́n sì ló ṣe. Ṣé àwọn ọ̀tá àṣọ tí mo lè dúró lórí program? Ṣé máa kó omi sí? Bẹ́ẹ̀ bá fẹ́ nǹkan sí wọn tí mo lè change fẹ́ẹ̀kì ó dà wọ́n wá rù mí mo lè change ẹ̀sìn fẹ́ẹ̀kì ọkùnrin. Ẹ lè change voice yẹn lè dúró lágbo títọ́ ṣùgbọ́n mo wá dúró abárẹ́ ní sọ́ni tó bá ṣe pé fún mi tó bá jẹ́ pé wọ́n náà. Fámìlì ẹ̀ ń bá ṣẹ́ẹ̀pẹ̀ fún yín fámìlì ẹ̀ ló ti pè fún. Mọ iye àwọn èèyàn tí ó ṣàdúrà fún yín. Ṣé bá mọ iye èèyàn tó ti jí fẹ́ kí wọ́n dárúkọ wọn. Àdúrà ló ti jí ní láàárọ̀ kùtùkùtù. Ẹ̀yin èèyàn àwọn èèyàn tó ti ṣàdúrà fún yín lónìí. mo rò pé tí wúmà ní ilẹ̀ tó ń gbọ́ yẹn gbogbo owó tó bá ní nǹkan tó lè fi sọ̀rọ̀ tí ó yọ Yorùbá kúrò nínú ègún ayérayé bá mi sọ màá gbé síta tó o bá fẹ́ kí n dárúkọ èmi ò ní dárúkọ tó bá fẹ́ kí n change voice ẹ̀ máa change. nítorí important ni pé ká gbára wa lọ́wọ́ àwọn alákatakítí kí wọ́n má bà ilé ayé wa jẹ́ àti tàwọn ọmọ wa jẹ́. Nǹkan ti bàjẹ́ jìnnà o nǹkan ti bàjẹ́ jìnnà o so ẹ̀yin èèyàn
ẹ má jẹ́ kí n jẹ́ kékeré ní ìjọba ẹ̀dọ̀ kọ́ mọ́tò lọ gùn lágbọ̀n jù mo tún kí yín pé mo máa lọ sọ́dọ̀ bàbá 130 years ní Mọdákẹ́kẹ́ mo lè sọ wípé kẹ́ ẹ dákun kọ́sàn tí kálukú yín bá fẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ kọ sórí mẹ́sẹ́jì fún mi tàbí kẹ́ ẹ send sí voice message ní ìtẹ́ bá fẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀yin Ọ̀yọ́ àwọn Aláàfin kì í ṣe bàbá yín nìkan bàbá gbogbo Yorùbá ní àwọn bàbá Aláàfin jẹ́ olórí burúkú kan wà ní wá láti ibì kan kọ́ máa wá pò kọ ìbànújẹ́ fún anybody ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo yín náà lẹ́ẹ̀ padà gbọ́ outcome ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo bí tí mo ṣiṣẹ́ dé mo rí i pé gbogbo yín náà lẹ́ẹ̀ padà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó bá káàánú lórí tó sọ yẹn torí pé at least allegation ni you must be able to defend your allegation or prove your allegation beyond reasonable doubt ẹ̀yin ẹ̀mí kò ní jù báyìí lọ ẹ ṣé mo dúpẹ́ ká nípàdé ayọ̀.